mind them. Why? Don't answer them. To you that in the next few years, construction of 6 new theaters across the state will have been completed, just as the construction of a world-class museum will soon commence. Àwọn gbogbo èèyàn ló ti mọ̀ wípé ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Second national conventions òun là ń ṣe lọ́wọ́ ní bíbá ilé nìyí. Ó ti bẹ̀rẹ̀ láti ní. Èmi ni alága àwọn tó kó ìgbìmọ̀ ìjọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá wa fi ata, iyọ̀, oyin àti gbogbo ọba ọ́fíìsì. Ó dùn, ó ní gbọ́gbọ́nú. Inú wa dùn púpọ̀ fún àṣeyọrí tí ẹgbẹ́ TAMPA ṣe. Torí pé tí àkọ́kọ́ tá a ṣe la kọ́kọ́ rò pé àrírú ẹ̀rí ìyẹn ní Ìlọrin. Ìtẹ̀síwájú náà ni tẹ́ bá wò gẹ́gẹ́ bí àṣà ti ìlú Èkó gan wa ní ìtẹ̀síwájú Èkó òun ló jẹ wá lógún, ìtẹ̀síwájú TAMPA náà ló jẹ àgàn lójú. Ayẹyẹ tó dáa ni number 1 ayẹyẹ tó máa kó gbogbo wa pọ̀ tájọ máa wà papọ̀ lẹ́ẹ̀kan náà, ayẹyẹ tó ṣe so many things dáadáa fún wa nípa ti ara àti nípa ti ẹ̀mí. Bó tilẹ̀ jẹ́ wípé ó ti wáyé kọjá ní ọdún tó kọjá ní Kwara, ṣùgbọ́n eléyìí tó wáyé ní ti Èkó tá à ń ṣe lọ́wọ́ yìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi. Inú mi dùn pé mo wà láàyè tí nǹkan tó ṣẹlẹ̀ tó dẹ̀ ṣojú èmi náà. Nígbà tí mo débí inú mi dùn torí pé àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n wá síbi confession wa yìí. Nǹkan tó dáa ni ara nǹkan tí a ti nílé èròǹgbà láti máa ṣe náà nìyẹn. Ẹ̀ẹ̀kan lọ́dún ká kó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ jọ, ká tún kó àwọn ará ìta náà jọ tí wọ́n fẹ́ ìlọsíwájú eré sinimá àti torí eré ìtàgé ìtawà ń ṣe. Anyway, wọ́n ní gbogbo nǹkan láyé ọ̀tún náà ló gbọ́dọ̀ máa jẹ́, iwájú dẹ̀ la gbọ́dọ̀ máa lọ. Tí ọdún tó kọjá a lérò pé a ò tún ní rírú ẹ̀ mọ́ ni, àmọ́ pẹ̀lú èyí tí a fi bẹ̀rẹ̀ lónìí ó fi wọ́n pé àìmọye tó tún dáa jù báyìí náà lọ́la máa rí. Ẹ̀kọ́.